Standard. Kudos to you, President Bola Ahmed Tinubu, and 7 great boosters for you too. Ẹ̀yin èèyàn mi, mo fẹ́ address gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. This time around, anywhere in the world ẹ bá wà, ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe gbòòsà méje fún President Bola Ahmed Tinubu. Méje tó solid. Let us give him a standing ovation. Ó deserve ẹ̀. Màá sọ ìdí. Mo lè fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ láàárọ̀ yìí ọ̀rọ̀ tó jẹ́ pé ó máa ṣe gbogbo àwọn ọmọ Yorùbá láǹfààní gidigidi ní àǹfààní ayérayé láti pàṣẹ ọwọ́ President Bola Ahmed Tinubu. Mo dẹ̀ ti rí ó máa ti wáyé. Bàbá mi President Bola Ahmed Tinubu, mo kí yín, ẹ kú ojúmọ́, ẹ kú iṣẹ́ ìlú, ẹ kú ìfitọ́mọnìyàn ṣe. Àwọn òyìnbó máa ń sọ pé uneasy lies the head that wears the crown. For the first time, mo fẹ́ confess fún yín bàbá Tinubu. Mi like yín tẹ́lẹ̀. Mi like yín, mi rò pé ìdí tí mi fi like yín ó pọ̀. Ṣùgbọ́n I won't go into it. Just because àwọn ìgbésẹ̀ kan wà tẹ́ máa ń gbé tí mo rò pé ẹ̀ ń gbé tí mi ò mọ̀ pé you don't know anything about it. Your hands are clean. Ẹ wá ṣe nǹkan kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó jẹ́ kí hatred yẹn kó fò lọ́kàn mi, tó wá fi ìfẹ́ òtítọ́, ìfẹ́ tí ò kì í dribble, tí kì í deceive, tí kì í tàn ní jẹ, tó wá fi mi sọ́kàn mi sí yín. Mo ṣe ní kudos to you baba, you are doing a great job. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní Ọ̀ṣun state especially, wọ́n bẹ̀rẹ̀ sí dá Ọ̀ṣun state irú àwọn political parties nítorí pé ẹnìkan fẹ́ force rẹ̀ láti gba ìjọba dandan. Wọ́n wá bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ tí ò yẹ. Mo wá ń wò pé ṣé bàbá Tinubu dẹ̀ ń gbogbo kí ni ó dẹ̀ ń lọ bẹ́ẹ̀. Orúkọ yín nọ́mbà jẹ́ wọ́n ní APC ló ṣe lè, APC ló ṣe yẹ, APC ló ṣe lè. Wọ́n wá ṣèkan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Mo rò pé ẹ wá gbọ́. Ẹ wá ní ká gbé kọmíṣánná yẹn kúrò bẹ́ẹ̀ instantly. Ìyẹn number 1. Number 2, EFCC lọ gbẹ́sẹ̀ lé àkáǹtì state government. Ẹ tún wá gbọ́ yẹn náà pé what is this? Lábẹ́ under my roof? You want to spoil my name, you these people? Ẹ dẹ̀ pa EFCC láṣẹ kan lọ ṣí àkáǹtì instantly within 24 hours. Tẹ́ ẹ gbọ́. Ó wá jẹ́ pé bẹ́ẹ̀ mi ṣe wá nǹkan tó wá jẹ́ kí inú mi dùn sí ni pé ẹ gbè sẹ́yìn àwọn tó ń ṣiṣẹ́ ẹ̀. Wọ́n ní ẹnìkan jẹ́ Adébóyèga, former governor of Osun State, who is now one of the ministers under your government. Pé he is trying everything. But gbogbo nǹkan tó ń ṣe ó dàbẹ̀ pé yín ò tiẹ̀ gbọ́. Gbàrà tẹ́ fi tó yín létí, you stood up like a man of honor, which you are. Ẹnikẹ́ni ò gbọ́dọ̀ bá orúkọ yín jẹ́ bàbá Tinubu. You are doing the right thing. Go ahead. Àwọn tẹ́ bá rí pé ó fẹ́ ba ìjọba yín lójú jẹ́ ṣe mọ̀ pé at the end of the day tó bá dáa orúkọ yín náà máa ná. Tó bá dẹ̀ tó kù díẹ̀ káàtó orúkọ yín ló tún máa wà ń bẹ̀. So mo gbèdì fún yín fún those decisions you took instantly. Ẹ rí i pé gbogbo àwọn ará Òṣogbo ara wọn á balẹ̀. Mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ tún ṣe nǹkan kan bàbá. Ẹ set up committee kó ṣèwádìí gbogbo ìpànìyàn tó ṣẹlẹ̀ in the last few months ní Ọ̀ṣun state. Bàbá èèyàn kan ò kì í jẹ́ kílẹ̀ fẹ́. The sky is ojú ọ̀run ó tẹ̀yẹ fò láì farakanra. Orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Orúkọ rere lẹ́fẹ̀ẹ́ fi sílẹ̀. I love you, President Bola Ahmed Tinubu. And I'm now urging
mo ń bẹ̀ gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká pa ìkùnsínú tá a bá ní sí bàbá Tinubu sílẹ̀ ká gbé pàtì. I see him as a very good man. Though bíbélì sọ pé kò sẹ́ni tó dára kò sẹ́ni tó good, but within the little capability and capacity tí bàbá ẹ̀ ní ó try. So gbogbo wa mo mọ̀ pé a lè sùn síbi kan náà, gbogbo àwọn ọmọ Yorùbá ká sùn síbi kan náà ká kọrí síbi kan náà. Ṣùgbọ́n I'm expecting I think 97% of the population of Yoruba people in Nigeria especially and in other part of the country kàn jẹ́ ká dìbò fún President Bola Ahmed ká gbé wọlé lẹ́ẹ̀kejì. Màá sọ ìdí tá a máa fi gbé bàbá wọlé. Ṣé ẹnu yọ ní àná àbíjẹta wọn ní Sultan wọn ló sọ pé òun ò ní endorse President Bola Ahmed Tinubu fún second term. Bàbá Tinubu ṣé ẹ rí àwọn Fúlàní wọn ń ṣe ọ̀rẹ́ anybody, wọn kì í ṣe ọ̀rẹ́ anybody, tara wọn nìkan náà mọ̀. Then who is Sultan of Sokoto if I may ask? Ọmọ àtọ̀runrìn wá wá ń pàṣẹ lórí wa nílẹ̀ wa. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ la etí yín sílẹ̀ kẹ́ jẹ́ ká sọ̀rọ̀. Ǹjẹ́ ẹ mọ̀ pé Abubakar Atiku Abubakar Fúlàní pọ́nbélé ni. Tọ́wọ́ ẹ̀ bá tèkù ìdá ìdí àwọn ẹbí ẹ̀ tribe ẹ̀ ló máa roko sí. Ẹ gbàgbé ẹ̀ kò lè ṣe Yorùbá lóore. Bàbá President Bola Ahmed Tinubu wá ń gbé ìgbésẹ̀ kan tí mo fẹ́ kẹ́ mọ̀ pé ṣé rí ẹ̀rà Tinubu ó sì máa dáa fún wa ní Yorùbá. Tá a bá dẹ̀ máa gba ilẹ̀ Yorùbá tá a máa gba òmìnira ọwọ́ bàbá Tinubu ló ti máa wá. Kò lè wá látọwọ́ Àtíkù, kò dẹ̀ lè wá látọwọ́ Òbí. Mo ṣe ọ́díò kan about a week or so ago tí mo pè President Bola Ahmed Tinubu, this is for your quick attention or so. Mi ìrántí title yẹn mọ́, bọ̀ kò tí ì pẹ́ tí mo ṣe. Ìgbà yẹn ọjọ́ yẹn yàbí July 30th ni tí wọ́n ń ṣe àyájọ́ United Nations Day for stop human trafficking and child trafficking and all those things. Mo wá sọ̀rọ̀, mo dẹ̀ address President Bola Ahmed Tinubu. Mo dẹ̀ mention mo mú àwọn opinion mi suggestion jáde láti kọ́ọ̀bù Japa syndrome. Mo rò pé bàbá rí mẹ́sẹ̀gì yẹn wọ́n wá gbé ìgbésẹ̀. Wọ́n bóyá wọ́n rí o bóyá wọ́n ò rí o wọ́n gbé ìgbésẹ̀. Ìgbésẹ̀ tán kọ́kọ́ gbé tó dùn mọ́ mi nínú wọ́n set up wọ́n ní kí Vice President Shettima kó àwọn delegate kan lọ sí Republic of Benin kan lọ study developmental proceedings àbí processes wọn. Bọ́n ṣe industrialization gbogbo ẹ̀. Baba, that's a good step but it's not the first. Kì í ṣe nǹkan tó yẹ ká kọ́ ṣe nìyẹn. Benin Republic kò tó 1% population Nigeria. So kí ni wọ́n ní? Àwa gan ló jẹ́ kó jẹ́ leader tó máa lead tí wọ́n máa fi wà kó kọ́ ṣe. So bàbá nǹkan tẹ́mi ìbá ní kẹ́ ẹ ṣe ni. Ṣé ẹ rí gbogbo àwọn factories, industries, corporation, business entities tó ti kó bá wọlé nílẹ̀ Nàìjíríà láti orígun láti north to the south to the east to the west. A set of committee can compile list everything in the last 60 years or so tó ti wà nílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. But for one reason or the other tàbí back up. Ẹ kọ́kọ́ list wọn. When you list them state by state, then our committee yẹn wá find out kí ló fà á, what is the cause of their being closed down. Nígbà tí ẹ bá rí cause yẹn, then kí la lè ṣe láti resuscitate wọn. Kí ló máa ná wa láti ṣe lé. By time tẹ́ bá máa fi rí bàbá, ní ìdí àti lọ sí Benin Republic, ní ìdí àti lọ sí Ghana. Ṣé rí ìta nílé yẹn? Ó tó wá jẹ.
We will have more than 10,000. Ṣé factory, ṣé textile factory la fẹ́ sọ ni? Ṣé kí ló ti ń pè steel industry Ajaokuta, Delta, Òṣogbo, àwọn car vehicle manufacturing wa ń kọ́, Volkswagen, Leland, Steyr, and many more. What about the establishments Baba Awólọ́wọ̀ dálẹ̀ láyé ìgbà tán wà láyé? All those farm settlements, we can resuscitate all these things, then add more new ones. Ibẹ̀ yẹn láti ló ṣe ká bẹ̀rẹ̀ bàbá. Kò ní ìkáṣẹ̀ lọ máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn kéékèèké. Though yes, we can learn from them too, but we have a lot on the ground tá a lè wú jáde tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́. Again, in addition to that, baba, electricity kò tí ì wà okay at all in every part of Nigeria. I'm calling from Ondo State. It's very erratic here. Àwọn small SMS, small and medium scale. Wọn ò rí iná ṣiṣẹ́. Weather ò rí iná ṣiṣẹ́. Tailor ò rí iná ṣiṣẹ́. Electrician ò rí iná ṣiṣẹ́. Technician gbogbo wọn bẹ́ẹ̀. Tí wọ́n bá rí báwo lè àwọn ilé náà feed ìyàwó wọn feed ọmọ. Wọ́n lẹ́bí wọn lára wọn ní bàbá wọn ní ìyá. Ẹ kọ́kọ́ ìyẹn ẹ bá àbójútó. Bàbá kò dé yẹ ká máa ra prepaid meter. When I was in Ghana, prepaid meter was distributed free. Bàbá ìgbà tí mo sì ojú mi ò tí lọ ńgbà mi ì tí fọ́ lójú báyà àyà mo ṣe máa ń sọ̀rọ̀ I'm a blind man. Ìgbà tí mi ò sí lẹ́jọ́ kan àwọn NEPA Ghana ECG Electricity Company of Ghana Ghana anything ilé àwọn electricity Ghana wọ́n wá sílé wọ́n dẹ̀ máa yálé káàkiri wọ́n dẹ̀ máa wọ́n yọ mítà tó wà ń bẹ tẹ́lẹ̀ analog wọ́n dẹ̀ fix ẹ̀. So what they do is this: tán bá délé yín tán bá rí pé ẹ jẹ́wó sílẹ̀ lórí mítà tibẹ̀ yẹn wọ́n wá transfer owó yẹn sórí prepaid meter yín wọ́n wá block prepaid meter yẹn ẹ̀ nílé tó wọ́n wá fi message sílẹ̀ pé kẹ́ ẹ wá rí àwọn ní district office àwọn ẹ wá jọ jókòó ẹ jọ negotiate we fix this for you oye báyìí lẹ jẹ báwo lẹ fẹ́ san ẹ wá jọ okay anytime tí bá ti recharge o bóyá 500 mo fẹ́ recharge màá tún san another 500 so 500 tó san extra yẹn ìyẹn náà máa fi dí àwọn gbèsè yẹn ó dẹ̀ fi nà wá lọ́rùn but ìjọ tẹ́ ẹ bá ti fail tẹ́ ẹ san owó yẹn wọ́n á block tá a bá dẹ̀ ti block yín ẹ ṣẹ̀ṣẹ̀ wá padà lọ ẹ ṣẹ̀ṣẹ̀ wá lọ san gbogbo gbèsè tẹ́ ẹ ti jẹ yẹn ẹ wá san ẹ lè ṣe yín náà fún àwọn gbogbo àwọn ministries so kò ní sí pé àwọn èèyàn ń gbé overestimated bill wá àwọn ministry tó wá jẹ́ pé gbogbo wọn náà ní prepaid meter tó bá wọn tí owó wọn bá dìrò sábà sanwó wọn ò ní níná nìyẹn kò sí pà lọ bẹ̀rẹ̀ kò sí pà bribe èyí tá à ń bribe àwọn ọmọ electrician tí wọ́n máa wá sílé tí wọ́n á ṣe oríṣiríṣi àmàgòmágó tí ò ní jẹ́ kó owó wọlé ara bí tẹ́ ti lè pawó wọlé nìyẹn bàbá ẹ make a mandate kẹ́ compulsory pé every house should be given free prepaid meters. Àwọn tá bá tẹ̀ ti sanwó in the last how many 2 years or so kí wọ́n lọ report ẹ fún wọn ní nọ́mbà ọ́fíìsì kan tí wọ́n máa report pé àwọn ra tí wọ́n ní wọ́n gbowó lọ àwọn so kán dẹ̀ make sure pé wọ́n dá gbogbo owó yẹn padà. Inú ọmọ Yorùbá ọmọ Nàìjíríà á túbọ̀ dùn sí yín ní bàbá mi Tinubu. This is your time. Utilize it maximally. Kẹ́ lò kẹ́ jẹ́ kí ara kó tu gbogbo wa. Kò síbi tán ní ti vote fún yín gbogbo Nàìjíríà. Then ṣẹ́rí bàbá ìgbésẹ̀ tẹ́ gbé nípa refurbishment of gbogbo industry kẹfẹ́ tíṣẹ́ wà nílùú kó àwọn ọmọ lè rí ṣe kálẹ̀ ó dára. Àwọn ọmọ wa ò ní lọ́mọ máa ṣèṣe kó ṣe ní Libya wọn ò ní lọ́ máa fi ìyà jẹ wọ́n tíṣẹ́ bá wà tíṣẹ́ shift iṣẹ́ àárọ̀ iṣẹ́ ọ̀sán iṣẹ́ everywhere in every nook and cranny of Nigeria bàbá orúkọ yìí ò ní tán nílẹ̀ yìí
ẹ wo bí orúkọ Awólọ́wọ̀ ti tó. Mo fẹ́ kẹ́ ẹ build ìjọba yín kórúkọ yẹn kó tún gòkè àgbà sí bíi t'Awólọ́wọ̀. Tẹ́ bá lọ lọ́la, tẹ́ bá lọ lọ́tùnla, tẹ́ bá lọ in 10 years time, tẹ́ bá lọ in 100 years time, ká máa rántí yín sí rere pé ọmọ Yorùbá nígbà ìgbà tó ọmọ Yorùbá wà lórí rẹ̀ báyìí àwọn nǹkan báyìí record tẹ́ lé yẹn is unsurpassable. Kò sẹ́ni tó lè achieve ẹ̀ mọ́ láéláé. Ṣé gbọ́ bàbá? So ẹ̀yin ọmọ Yorùbá, ṣé ẹ rí ìgbésẹ̀ tí bàbá Tinubu wé? This is August. We have August, September, October, November, December, 5 months before àtúní January náà ní election mọ́ wáyé. Ìdí tẹ́ máa fi dìbò fún bàbá Tinubu rẹ̀. Ìgbésẹ̀ tí wọ́n gbé nípa industrialization of Nigeria kì í ṣe nǹkan tán lè parí láàárọ̀ oṣù 5. Tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí rí iṣẹ́ máa lọ jákèjádò orígun 4 Nàìjíríà. Bàbá Tinubu, àwọn tó máa mọ́nítọ̀ iṣẹ́ yìí tí wọn ò ní fi ṣe arúmọ lójú, tí wọn ò ní máa kówó jẹ, tún ní kọmitì tó máa wà nídìí yẹn tó máa fún yín ní report on maybe weekly basis. Dẹ̀ ní àwọn àmì tó máa lọ máa inspect àwọn iṣẹ́ wọ̀nyí. Irú Àjàòkúta yẹn sì bàbá kò sí reason tí ò gbọ́dọ̀ function. Ó ní nǹkan tó bá máa gbà ló máa gbà. Gbogbo tẹ́ bá ná gbogbo ẹ̀ lẹ́ máa recoup because the tax owó orí oríṣiríṣi owó export àti gbogbo ẹ̀ á máa wọlé regularly. Will be so buoyant débi pé a máa tún yá àwọn ìlú míì lówó. So ẹ̀yin ọmọ Yorùbá, ṣé ẹ rí ìdí tí a gbọ́dọ̀ fi dìbò fún bàbá Tinubu nìyẹn? 5 months or 6 months kò lè wọn lè parí iṣẹ́ yẹn. Tí a bá fún wọn ní another term sí kó jẹ́ 2, wọ́n á fọkàn balẹ̀. By the time they will finish the next 4 years, most of these businesses, industries will be springing up all over the place. Àwọn èèyàn á lè apply fún iṣẹ́, wọ́n á rí iṣẹ́ ṣe, àtúnwá ní free education. Mo fẹ́ suggest bàbá kò sí ìdí tí a fẹ́ fi lè establish free education for all schools in Nigeria, beginning from the kindergarten to primary to secondary, even to the university level. Irú àwa tá a ríran tá a nípèníjà ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ ṣe ká ní free health care fún children from sososo àwọn aláboyún kọ́ máa rí ìwòsàn ọ̀fẹ́ gbà. Irú kan tí Mímíkò ẹ pé Mímíkò ẹ béèrè lọ́wọ́ ẹ̀ kí ló ṣe l'Ondo State àti school children bus bó ṣe ṣe. Ẹ pé Mímíkò sọ́dọ̀ ẹjọ́ ṣèpàdé á fún yín ní blueprint yẹn ẹ wá dá ẹ̀ tí yín mọ́. Ọmọ Yorùbá gidi ní Mímíkò, gbogbo títì ó tà ẹ̀ ó ṣe street light. Bàbá gbogbo yẹn lẹ need fúnlẹ̀ Yorùbá especially. So ẹ pé Mímíkò mọ́ra. Èmi náà mo ṣe wẹ̀ bàbá, mo sọ fún pé inú mi ti dùn sí yín bàjẹ́. Now you are my father. Though we are age mate o, but bàbá ni bàbá máa jẹ́. Orúkọ ṣe rí gbogbo àwa, mo fẹ́ pàrọwà sí gbogbo àwa tá a nípèníjà ojú àtàwa tá a nípèníjà ẹsẹ̀, all those who are living with any kind of disability. Ẹ jẹ́ ká kórajọ. Ìbò 2027 ẹ jẹ́ ká dì fún President Bola Ahmed Tinubu. Mi ní kẹ́ ẹ dì fún party mi o. I am only concerned with the presidency. The other thing kò sí èyí tó kàn mí. My focus is President Bola Ahmed Tinubu second term. Ẹ jẹ́ ká pa gbogbo ìkùnsínú tá a ti ní sí bàbá yìí. Á ṣe dáadáa fún wa. And then mo fẹ́ assure bàbá Tinubu, mo fẹ́ kẹ́ ẹ fún wa ní assurance pé before the end of your second term, ẹ gbé ìgbésẹ̀ gidi tó ń dọ̀rìn láti kó àwọn ọmọ Yorùbá kúrò Nàìjíríà. We don't want regionalism. We don't want the other one tá máa ń pariwo yìí. What we want is a full-fledged sovereign Yorùbá nation. Tó jẹ́ pé ẹnìkan kan ò ní wá. Ṣé mọ̀ pé tẹ́ ẹ bá dá regionalism sílẹ̀ àti ẹ̀yin yẹn, ṣé mọ̀ pé tẹ́ bá lọ òfin tẹ́ ẹ bá ṣe nípa regionalism àti the other one, the next president tó bá dé ó máa gbàdánù ni o. Ṣé mọ̀ pé a ti ṣe regionalism Nàìjíríà tì nígbà tí wọ́ọ̀dé táwọn ìjọba mi dé wọ́n crepe olóṣọ Yorùbá di ẹ̀dùn arinlẹ̀ báyìí. So ẹ kúkú jẹ́ ká pín Nàìjíríà yìí káwọn Ìgbò máa lọ. We don't need them. Gbéraga wọn ti pọ̀ jù. Ẹ wo nǹkan tó ń fojú wa nílẹ̀ Yorùbá. Ẹ wo Fúlàní wọn ò jẹ́ ká lọ sóko. Àwọn òbí wa àfẹ́ travel ẹ̀rọ ọmọ bàyàn.
and they are showing to us that they are ready to take our land. So as long as we are still within Nigeria, they have the right to go to any part of anywhere. So gbogbo yẹn ni mo fẹ́ kẹ́ ẹ bá wa ṣe before you end your second term, because I know for sure ní agbára Olódùmarè, ní agbára àwọn tó nílẹ̀, ẹ mú yín ní second term. Gbogbo nǹkan tí mo sọ yìí, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àti ẹni tí ìṣọmọ, ẹ bá mi jù sí gbogbo àwọn nǹkan mọ̀ pé the next thing tá a need sí to consolidate the gains tí bàbá tí mo fẹ́ gbẹ́sẹ̀ lé tó fẹ́ bẹ̀rẹ̀ ní pé ká sọ̀gbà yìí ká, ẹ má jẹ́ ká bínú, ọjọ́ ọ̀la wa máa dára. Ìyẹn bẹ́ẹ̀, ẹ má bínú pé ọ̀rọ̀ mi pọ̀. Number 2, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ kíyèsára, ewu ń bẹ lóko lóńgẹ́ o, lóńgẹ́ pàápàá ewu. Ẹ wo nǹkan tí Sultan of Sokoto tó sọ, ó ń pàṣẹ fún ti President Bola Ahmed Tinubu, ó fi gun lójú. Ẹ rí bàbá ńlá ìwọ̀sí nìyẹn náà, Fúlàní lásán àwọn tó yẹ pé màálù náà ń bà sùn. Àṣírí TUO. Ìyẹn wá ń pàṣẹ fún olórí, ṣé bí Sultan of Sokoto ni, gbogbo agbára ẹ̀ kọjá ilẹ̀ Sokoto. Tí ìbá ṣe àwọn òmùgọ̀ ọmọ Yorùbá náà tán gba Sultan gẹ́gẹ́ bí olórí wọn, Fúlàní ń ṣe olórí fún yín, ẹ̀dẹ̀ ń yọ̀. Wọ́n láwọn ò ní gbà, òun ò ní endorse second term of kí ni a ti ń pè President Bola Ahmed Tinubu. Kò ṣeé gbọ́. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká dójú ti àwọn Fúlàní, ẹ jẹ́ ká dójú ti Sultan pé gbogbo ìhàlẹ̀ yẹn, he has only one vote. Ẹ jẹ́ ká gbárùkù ti bàbá Tinubu. Tá a bá gbárùkù ti, ojú àwa tì wọ́n. We need to pack them off the road. Kí láǹfààní Fúlàní nílẹ̀ Yorùbá, ká má ti sọ pé Nàìjíríà. Ẹ wò bọ́n ṣe ba ilẹ̀ Haúsá jẹ́. Ìṣe irú ẹni yẹn ló lẹ́nu ọ̀rọ̀. Wọ́n ba ilẹ̀ Haúsá yẹn jẹ́ débi pé kò sí bọ́n ṣe lè retrieve, táwọn Haúsá lè retrieve lẹ́wọ̀n mọ́. Gbogbo gómìnà ilẹ̀ North kò sí Haúsá kankan bẹ̀. Kò sí Haúsá kan tó jọmọ, kò sí Haúsá kankan tó jẹ́ gómìnà. Kò sí Haúsá kankan tó jẹ́ commissioner. Kò sí Haúsá kankan tó jẹ́ àwọn tìbẹ́lẹ̀, chairman of local government. Kò sí. Wọ́n wá pa wọ́n rẹ́ pátápátá. Ìyẹn ni sọ́tà wá ń ṣọ ẹ, ó wá yọnu ṣọ̀ǹtì sí the president of a nation. Baba Tinubu, it is time to curb the excesses of these people. You are the president. You are the commander in chief. Ẹ̀yin ni ìdá wà lọ́wọ́ ẹ̀. Irú Gumi yẹn ẹ pé kò sí reason tẹ́ fi lè gbé. Tẹ́ bá ní kí Ìgbò lọ gbé wá, kò take Ìgbò ní 5 days á gbé jáde. Bàbá ẹ gbé gbèsè. Ẹ ṣe bí ẹ máa kín. Ẹ má gbàgbàkúgbà fún wọn. It's enough. Enough is enough of these people. Wọ́n tẹ̀ da gbogbo wa ní ríboríbo. Who are they? Who the hell do they think they are? Bàbá, mo dúpẹ́. Finally, mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi. Gbogbo àtìlẹ́yìn tẹ́ ẹ ṣe fún Ìgbòho. Ìgbò kọ́ lẹ́ ń ṣe fún. Àwọn Yorùbá lẹ́ ń ṣe fún. A ti jìyà pọ̀ jù lórí ilẹ̀ wa. Ká lè máa fọ ogún wa mú. Mo gbèdì fún yín. I give you kudos again. You deserve it. 7 great boasters for President Bola Ahmed Tinubu. Mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ìran Yorùbá a ṣẹ̀ṣẹ̀ lé èèyàn ni. Ṣé ẹ gbọ́ bàbá mi? Ẹ ṣe ìrànlọ́wọ́ tẹ́ ẹ ṣe fún Ìgbòho. Ó wà kún kankan o. Bàbá ṣe rántí tó ṣẹlẹ̀ sí Ìgbòho ní July 1, 2021. Mo mọ̀ pé ẹ mọ̀. Now that you are there, ṣé ẹ rí gbogbo àwọn tán kó lọ tán lọ fìyà jẹ ní Àbújá yẹn, àwọn 12 yẹn pẹ̀lú Lady K. Bàbá ẹ try kẹ́ compensate wọn. Wọ́n ò ṣe wọ́n ro. Ẹ wò ìyà tán fi jẹ wọ́n. Bó tiẹ̀ ṣe 2 billion lẹ fún àwọn 12 yẹn ẹnì kọ̀ọ̀kan wọn. Kò pọ̀ jù rárá. Ṣé ẹ rí Àdògán àti Alhaji Fatai? Ẹ̀yin náà ẹ pé family wọn. Today wọn àwọn ìtàgbọ̀kùn wọn. Ẹni kí DSS lọ wá òkú yẹn jáde. Kẹ́ẹ̀dẹ̀ wo family kọ̀ọ̀kan. Bó tiẹ̀ ṣe bí 2 or 3 billion. Kì í ṣe billion mo ń sọ. Kẹ́ ẹ fún family yẹn, kẹ́ ẹ fi tù wọ́n lójú. To show that bàbá gbogbo wa lẹ jẹ́. Then number 3, another one pé mi mọ̀ bóyá ẹ ti gbẹ́sẹ̀ kúrò lórí gbogbo àkáǹtì Ìgbòho. Tẹ́ ẹ bá tí ì ṣe bẹ́ẹ̀, bàbá ẹ wo iṣẹ́ tó ń ṣe. Ó ń wọ mọ́ convoy, wọ́n á ra epo,
wọ́n á rọjà, wọ́n á jẹun, wọ́n á ṣe owó náà látijọ́ tó ti bẹ̀rẹ̀ báyìí from one place to the other ni bóyá ló ṣe fi ń sùn mọ́jú so ẹ bá wa dá gbogbo àkáǹtì ẹ̀yìn padà. Then owó kan wà tí gọ́ọ̀mẹ̀ntì Buhari tó jẹ Ìgbòho 20 billion tí Federal High Court nìbàdàn nìkan lọ sọ fún Ìgbòho wọn ò tí ì san owó yẹn o bàbá ìyẹn náà pẹ̀lú ìtẹ́ tó máa bá wa san ẹ wá ka interest láti ìgbà yẹn 10% or 20% interest on monthly basis ẹ wá san fún ọmọ yín ọmọ dáadáa ní ṣé ẹ rí Ìgbòho ló jẹ́ kí gbogbo wa kójú wàhálà sí yín o Ìgbòho ṣàyẹ ó ṣiṣẹ́ gudugudu méje through Ìgbòho lèmi fi wà convince pé yes màá rally round à support yín èmi náà máa pariwo yín ládùúgbò ẹ bá mi ṣe báyìí fún bàbá ẹ ṣe báyìí gbogbo àwọn èèyàn mi kí ni tí mò ń sọ tí mò ń ṣe máa jù sórí platform àwọn èèyàn àkà má dẹ ẹ má bínú jọ gbogbo ẹ̀yin tẹ́ bá ti rí voice kìíní mi ẹ má sọ pé oògùn ẹ jọ mo bẹ̀ yín ni ẹ má ó ti gòjò mí kà ẹ kà á ó máa wúlò fún gbogbo wa so 20 billion Ìgbòho yẹn àti èlé orí ẹ̀ bóyá 10 billion ẹ bá wa san fún ẹ jọ ìfẹ́ yín á túbọ̀ máa jọba lọ́kàn wa ni àdúrà la máa ṣe fún yín àní ṣépè fún yín fún yín bàbá nǹkan tí mo fẹ́ bá yín sọ náà nìyẹn ẹ jọ ẹ̀yin wọn Yorùbá ẹ ṣọ́ra fáwọn Fúlàní yìí o ẹ má jẹ́ ká gba ṣàríà o ṣàríà aburú ni o aburú gidigidi ẹ jẹ́ ká stand against it rigorously gbogbo tó bá máa gbà ní ẹ má jẹ́ ká set up ṣàríà court nílẹ̀ Yorùbá àwọn gómìnà tẹ́ bá dẹ̀ rí tó jẹ́ pé fanatical Muslim ni wọ́n tó fẹ́ gbà àpótí ẹ má dìbò fún wọn o ẹ má dìbò fún wọn o ẹ jẹ́ ká ṣe bó ṣe wù ní ẹ má gbà fún wọn ẹ wá àwọn ọmọ onílẹ̀ àwọn ọmọ Yorùbá gidi ẹ dìbò fún wọn. ẹ ṣé o bàbá Tinubu lẹ́ẹ̀kan sí tó rándọ̀ ẹ ṣe ti Ọ̀ṣun tẹ́ ẹ dá sí ọkàn mi dẹ̀ balẹ̀ mo dẹ̀ sùn dáadáa bẹ́ẹ̀ ọmọ Ọ̀ṣun lèmi ọmọ Ondo state lèmi ṣùgbọ́n ọmọ Yorùbá gidi lèmi mo dúpẹ́ ẹ jẹ́ kí election bàbá kó lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ kẹ́ ẹ lè fi orúkọ rere lélẹ̀ mo mọ̀ pé ẹ̀yin lẹ máa win ṣe gbọ́ ẹ̀yin lẹ máa win kò sí there is no doubt about it so ẹ fọkàn yín balẹ̀ ẹ jẹ́ kí ó kàkó ṣe bó ṣe sọ ẹ má di any political party lọ́wọ́ ẹ jẹ́ kó kàkó rọrùn rèsẹ̀ bí èèyàn mẹ́wàá rọrùn rèsẹ̀ ẹnìkan ló máa win and you are going to be the winner so why do you worry yourself unnecessarily ṣe gbọ́ bàbá mi ẹ jẹ́ kí ó bá possible mo dẹ̀ mọ̀ pé ẹ jẹ́ kí election kó wà transparent free and fair àwọn èèyàn á dìbò fún yín láìsí ẹ jọ ẹ má bẹ̀rẹ̀ gbàgbé bàbá ẹ need àti kọ́ọ̀bù SSC Nyesom Wike ó máa tarnish ìjọba yìí the way that guy is going is too reckless kò sẹ́ni tí ì sọ̀rọ̀ sí ó believe pé òun ti detain God bó bá ráyè àti eré yín lẹ́pàá gan bàbá á ṣe máa yẹn ẹ kọ́ọ̀bù SSC ẹ gé gbogbo wíńgẹ̀ let him know where he belongs kò lè fi ẹsẹ̀ kan sílẹ̀ bí kó máa fẹsẹ̀ kan síbẹ̀ yẹn kó dẹ̀ máa da ìlú rú àwọn leadership APC wọn ò gba ti Wike àfẹ́ nìkan kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sí á sọ̀rọ̀ sí chairman APC anyhow á sọ̀rọ̀ sí secretary ó tún mú gbogbo Rivers State ó da gbogbo ẹ̀rú ó bá gbogbo ẹ̀jẹ̀ òun nìkan kí ló dé bàbá Tinubu ẹ tètè kọ́ọ̀bù ẹ̀ ẹ jẹ́ kó mọ̀ pé ibi tẹ́ fi sí òun yẹn òun ló bá yé PDP ó jẹ lábẹ́ PDP ó mú lábẹ́ PDP ó dẹ̀ wá ba ilé ẹ̀ jẹ́ ó máa ṣe fẹ̀yìn náà tẹ́ ẹ̀ bá ṣọ́ra á ṣe fún APC torí ní tẹ́ ẹ rí Wike tó ń ṣe tara rẹ̀ ló lé is a very greedy and super ambitious human being mi fi sábẹ́ àwọn sọ ẹ kìlọ̀ fún bẹ́ẹ̀ ṣe kìlọ̀ fún Oyètọ́lá Gbénga Oyètọ́lá àbíkílọ̀ bẹ́ẹ̀ ṣe gé ìwé máa yẹn it's too much why don't you give peace a chance bọ́n pè ní radio station TV station ó máa bú èèyàn ni he is so full of himself I'm talking about Wike ẹ gbàdánù irú Ọlọ́run ni ò sí irú èèyàn wà tí Wike bá kúrò bẹ́ẹ̀ lọ́la ẹlòmíì á ṣe ju bó ṣe ń ṣe yẹn á ṣe bẹ̀ yẹn dáadáa kí ló dé lọ́ra private jet odidi minister query lọ́ra kí ló ti ń pè alleged ni ó ra Rolls Royce
the latest 1 billion plus ṣé sálárì ẹ̀ tó yẹn bàbá ẹ má jẹ́ ká ta epo sálà yín mọ́ gbogbo àwọn tó wà lábẹ́ yín wọ́n ń kó bá yín orúkọ yín náà dẹ̀ dáadáa fi ń ṣèbàjẹ́ wọn ò fẹ́ràn yín o wọn ò fẹ́ràn yín rárá torí Ọlọ́run bẹ̀ yín ni ẹ ṣé bàbá mi orúkọ tèmi tó bá tẹ́ bá fẹ́ pè mí ẹ lè pè mí gan ẹ lè pè mí orúkọ tèmi ni bàbá Wọlé Dúyìlé tí gbogbo èèyàn mọ̀ mí sí láti Ondo State ṣé tẹ́ bá fẹ́ rí mi gan ẹ wádìí ṣé àbí mo lè fi fóònù nọ́mbà mi síta screen off ring mi ìfẹ́ fi síta torí àwọn for security reasons but if you want to get me you know how you can get me you understand ẹ bá pè Ìgbòho a sọ fún yín bẹ́ẹ̀ ṣe lè dọ́dọ̀ bẹ́ẹ̀ ṣe lè rí mi bẹ́ẹ̀ ṣe lè pè mí bá dẹ̀ jẹ́ bàbá Akíntóyè ni àwọn bàbá mi àwọn èèyàn mi nìwọ̀nyẹn ẹ ṣé bàbá mi ẹ kú ojúmọ́ ọ̀sẹ̀ yà sàn yìí o as we prepare for weekend yà dáa fún yín á dáa fún ọmọ yín á dáa fún ẹbí yín á dẹ̀ dáa fún gbogbo àwọn ọmọ Yorùbá tẹ́ ẹ jẹ́ bàbá lé lórí tẹ́ ẹ jẹ́ aṣáájú gidi aṣáájú ilẹ̀ Yorùbá ni ẹ ṣé bàbá mi inú mi dùn sí ilé ni inú mi á dẹ̀ máa dùn sí títí láéláé mo dúpẹ́ ó dìgbà kan náà.